Yeah, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Quick one. Today is on the 14th of January 2026. Mo rí fídíò kan tí Ustaz Jamiu kan ṣe ní àná tí gbogbo wa náà jọ wò nípa ìgbésẹ̀ èyí tí bàbá wa kan ń gbé lórí àtúnṣe. Ṣé ti rí ohun tí ó fẹ́ mú mi ṣe fídíò yìí ni pé mo fẹ́ fi fídíò yìí de ọ̀rọ̀ mọ́lẹ̀ ni. Mo gẹ́gẹ́ bí ìṣe mi àtàṣà mi pé àsọsílẹ̀ mi kò ní lọ láláìṣẹ. Ẹ rí i pé mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nígbà tí bàbá kí ó gba gold náà fẹ́ ṣẹlẹ̀. Ọlọ́run dẹ̀ ní kó wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n lórí ti Ustaz Jamiu mo gbìyànjú lánàá pé kí n sọ̀rọ̀ lórí program but I didn't know whether pé network yẹn ó bad a little bit. But ìmọ̀ràn mi tí mo fẹ́ gba Ustaz Jamiu ni pé ṣé ti rí ẹni tó pè yín pé wọ́n fẹ́ ṣe àtúnṣe gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lóòótọ́ wàláì tàláì súnmọ́bìláì wọn ló wà ní position láti ṣe àtúnṣe. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí Kùránì sọ fún wa pé tí mùsùlùmí méjì bá ń jà ó ní kí a ṣàtúnṣe láàrin wọn pẹ̀lú kíni ó ní bil adil ká ṣe pẹ̀lú déédéé. Tí ò bá ti sí déédéé láàrin pé èèyàn fẹ́ ṣe àtúnṣe láàrin mùsùlùmí méjì kò sí bó ṣe lè hùn kó rí mátà yẹn ò lè yanjú. Eléyìí lèmi náà ń sọ lọ́jọ́ tó ti pẹ́ wípé ẹni bá máa ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láti fi wá ojú rí Ọlọ́run láti fi gba aládá níwájú Ọlọ́run torí wípé inú iṣẹ́ olóore tó tún ní agbára tàbá ti yọwọ́ kọ̀wáìdù Islam márààrún inú iṣẹ́ olóore tó tún ní agbára jù kódà tó ní oore ju pé kíyàn tún máa lọ ó múra lóṣooṣù lọ ni kíyàn máa ṣe àtúnṣe láàrin mùsùlùmí méjì. Bíyàn bá ń ṣe àtúnṣe láàrin mùsùlùmí méjì oore tó ń bẹ ń bẹ ó ju kíyàn máa náà lọ sí ó múra lóṣooṣù lọ pẹ̀lú kíni bèlè adìlì tí ò bá ti ṣe déédéé kò lè ráàyè tó àtúnṣe ṣe. So that kọ́nà kan fẹ́ sọ fún Ustaz Jamiu ni pé lórí case captain case èyí tí wọ́n ń gbìyànjú láti pé bóyá kẹ́ lọ withdraw èmi ò ní sọ anything bóyá kẹ́ withdraw or kẹ́ má withdraw because mo ti sọ láti day one mi sínú ẹni tó ń sponsor case captain but mo wà nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ case captain lórí social media mo dẹ̀ wà nínú àwọn tí wọ́n play role tó jẹ́ ká rí light fat lórí social media. Ó túmọ̀ sí wípé tí ẹ bá ń bẹ́ ṣe nǹkan kan lórí case captain èmi náà ní àǹfààní àti sọ sí. Ṣùgbọ́n kan tó fẹ́ kẹ́ lọ mọ̀ ni wípé gbogbo ohun tó bá ti jọ mọ́ pé ọ̀rọ̀ case captain yìí wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín à ń láti ní àdéhùn agreement tó solid lórí ọ̀rọ̀ lórí case captain. Kọ̀sẹ̀ má gbàgbé pé lọ́jọ́ kìíní àná tí wọ́n lọ competition lé wa lórí ní zone 2 orúkọ mi wà náà àwọn tí wọ́n fi sínú petition yẹn wípé à ń bá òun lórúkọ jẹ́ lórí case captain. Tó dé jà sí pé case captain ni gbogbo wa la mọ̀ pé lóòótọ́ lódodo jàǹbá kan Yusuf mọ̀ ń pa bó ṣe send fídíò sí captain tí captain tó bẹ̀rẹ̀ sí ní defame Ustaz Jamiu òun gan ló send fídíò sí. So that but tí abáwọn ìpàbẹ́ ti ju àwọn kan lénìí tèmi náà ní kí ẹ máa ti ju èèyàn ṣùgbọ́n ó gbọ́dọ̀ dé lórí àdéhùn. Tẹ́ bá dẹ̀ máa ṣe kinní yìí mo ti sọ níjọ́ tèmi sọ fún wọn pé ẹ pé gun kínní ẹ pé gun kejì pátì méjì ni wá. Àwa belong sí pátì Ustaz Jamiu, bàbá Bàrígà náà belong sí wa, bàbá Adeguwa gold náà belong sí wa, gbogbo wa a pọ̀ bẹ́ẹ̀ tẹ́ pé àwa wà lábẹ́ pé à ń tẹ̀lé Mudiru Markaz. Àwọn other side náà àwọn náà belong sí pátì tiwọn tẹ́ pé ẹ mọ̀ wọ́n. Tọ́rọ̀ ìbá máa yanjú mo sọ pé àfi kẹ́ ẹ pé gbogbo wa tẹ́ bá pé gbogbo wa kóníkálùkù sọ̀rọ̀ ẹ̀ ń da gbogbo tó bá wà lọ́wọ́ ẹ̀ ká dẹ̀ ṣe àdéhùn kádéhùn yẹn dẹ̀ wà kó òfin Federal High Court kó gáàdì gbogbo wa débi pé ẹnìkan ò tún ní pé òun tún ń gbẹ̀yìn àbóhùn tún lọ ń ṣe aburú lẹ́yìn kò dẹ̀ dín sẹ́yìn tó máa tó wá sórí social media tó máa wá àtáàkì ara wọn mọ́. Ìyẹn lèmi gbà lámọ̀ràn lọ́jọ́ tó ti pẹ́ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ọ̀tọ̀ nìkan tó ṣẹlẹ̀ sí bàbá kí ó gba gold gbà yẹn. Ṣùgbọ́n Ustaz Jamiu ẹ fi bàbá kí ó gba gold kọ́gbọ́n tí ò bá ti sí solid agreement
èmi ò ní ká má withdraw mátà yín o, ẹ̀yin lẹ́ni kéèsì yín lẹ̀ náwó ẹ̀, ṣùgbọ́n ẹrú tàwa náà tá a sọ̀rọ̀ lé lórí wípé nítorí kéèsì náà ṣe hàn ti fáwa náà ṣòye yín, so that ẹlẹ́ẹ̀kejì wa ń bẹ̀ ni pé bàbá tọ́ náà fẹ́ parí mátà yìí, mi ò ní kàn tó fẹ́ sọ lórí ọ̀rọ̀ wọn mọ́ for now because èmi ní ó ní tìjú bí mi tẹ̀ ní orí bẹ́ẹ̀rù mo ní tìjú, ṣùgbọ́n tó ní kàn fẹ́ sọ fún wọn ni pé ẹni bá máa parí ọ̀rọ̀ tó dẹ̀ mọ̀ kó fẹ́ ṣe nǹkan yẹn nítorí tó Ọlọ́run tó dẹ̀ fi gbaládá wájú Ọlọ́run, ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ mọ̀ wípé Ọlọ́run tóun fẹ́ torí ẹ̀ ṣe yẹn ló máa sùn òun lẹ́san. That's number one. Number two, ẹni bá máa parí ọ̀rọ̀ náà gbọ́dọ̀ bínú, torí pé ẹni bá fẹ́ yanjú ọ̀rọ̀ tó dẹ̀ fi gba orí wájú Ọlọ́run ó gbọ́dọ̀ tẹ̀lé àyà Ọlọ́run tó sọ pé anlẹ́dínà bàdà ìzìhánzà basmala anlẹ́dínà yunfikuna fi sarai wad dorai wal gazimina al gais wal anfina alin nas wallahu yuhibbul muhsinin. Ọlọ́run jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹni tó bá náwó nítorí tó Ọlọ́run bí bàbá yìí náà ṣe náwó nítorí tó Ọlọ́run fi sarai wad dorai, ìgbà tó dẹ̀wọ̀n, ìgbà tí ò nira, ìgbà tó nira tó ná nítorí tó Ọlọ́run, wọ́n gbọ́dọ̀ lọ ní wal gazimina al gais. Èèyàn kan bú mi, èèyàn kan ṣẹ̀ mí, èèyàn kan ṣàbúrò fún mi, tí wọ́n bá gbé yẹn kó lọ́kàn wọn lè rí déédéé ṣe o. Ìgbà náà ṣẹ̀ máa wá di wallahu yuhibbul muhsinin, ìgbà náà ṣẹ̀ máa rojú rí Ọlọ́run tọ́lọ́ máa tó dẹni tó ní Ọlọ́run nífẹ̀ẹ́. Torí pé tọ́ máa ronú pé èèyàn kan ṣe àwọn, èèyàn kan bú àwọn, èèyàn kan sọ̀rọ̀ kan sáwọn, ó túmọ̀ sí wípé àwọn náà ò tẹ̀lé ọ̀rọ̀ ànábì Muhammad nìyẹn tó ní pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu nafsihi. Ànábì ní pé gbogbo ohun tó wá mọ̀ kí wọ́n náà lè gba ọmọ ẹ̀ kí wọ́n ṣe fọ́mọ làkejì, gbogbo ohun tí Saheed Shittu ṣe tó ń bí àwa nínú díẹ̀, ìdá kan nínú ìdá mẹ́wàá ẹ̀ náà ni bàbá yìí náà rí, ìdá kan péré ní ìdá mẹ́wàá, torí wọ́n ti pé bàbá yìí ní tọ́gùtì, wọ́n ti ní bàbá yìí ló ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ àtàwọn bẹ́ẹ̀ lọ. Ó túmọ̀ sí pé nígbà bá máa ṣiṣẹ́ Ọlọ́run òun náà láti ní ẹ̀mí nọ́fṣì sẹ̀lé mẹ́mẹ́ gbọ́dọ̀ fúyẹ́ sí gbogbo èèyàn, so that àwa pegun kínní wọ́n á pegun kejì, kódà gbogbo ẹni tẹ́ lò pó sẹ́yìn ẹ pé wọ́n, torí mi mọ̀ pé lọ́dọ̀ tèmi o èmi ṣe nǹkan tèmi torí tọ́lọ́ àwọn òdẹ̀ dáwọ́ kan lórí péèjì wa, sọ́dà kò sẹ́sẹ̀ kan tèmi ṣe bí òun ṣe pé àwa náà wá kí àtúnṣe ṣẹlẹ̀ nílò yẹ kí n sọ̀rẹ́ńdà ara mi lódindi bí oṣù mẹ́rin, bọ́dọ̀ oṣù mẹ́rin tí mo fi sọ̀rẹ́ńdà ara mi yẹn ní tó padà ṣẹlẹ̀ gbogbo wa náà la padà rí pé wọ́n padà wọlé sínú fámìlì tèmi náà ni, tí bàbá yìí yán dẹ̀ mọ̀ ń pa ẹ̀, tí bàbá yìí gan mọ̀ ń pa ẹ̀, kódà tójú padà fún ọmọbìnrin yẹn ní owó pẹ̀lú ẹ̀rí tó dáyọ́ padà fún lówó táwọn náà lè búra níwájú Ọlọ́run ní káàbá pa àwọn fún ọmọbìnrin yẹn lówó, owó kí náà fún ọmọbìnrin yẹn, iṣẹ́ kí náà gbé fún tọ́bi fún lówó. Ṣùgbọ́n gbogbo eléyìí náà bíyàn bá ti tọ́rọ̀ bá ti dé tọ́lọ́run dẹ̀ ti làyàn, alhamdulilayi pọ́lọ́run ti là mí, trap yẹn mo dúpẹ́ lọ́pọ́ Ọlọ́run ti là mí, alhamdulilayi tọ́lọ́run bá ti wá láyàn kíyàn sọpẹ́ fọ́lọ́run kíyàn dẹ̀ fi ọ̀rọ̀ lẹ̀ fọ́lọ́run, sọ̀rọ̀ tó bá ní kàlàáfíà àjọba lé ní pẹ̀lú pé kí wọ́n á tọwọ́ bọ̀ wí àdéhùn I'm ready, but kò ní jẹ́ Nàìjíríà, tó bá wọn pè wá kò ní jẹ́ Nàìjíríà. Ọlọ́run kẹ́ bàbá yìí, ó lè pe gbogbo àwa tá à ń sọ yìí, kóníkálùkù náà mú lọ́ọ̀yà dání, káwọn náà mú sáànì dání, kí sáàsì Jamiu mú àwọn èèyàn dání, káwa náà wá kí wọ́n pe gbogbo àwọn èèyàn kan invite wa, Ọlọ́run kẹ́ wọn, wọ́n lè invite wa sí Ghana, wọ́n lè invite wa sí umura, àwẹ̀ ló ń bọ̀ lójú ọ̀nà yìí sìn, wọ́n lè kí gbogbo wa pàdé ní umura ká lọ síwájú ilé Ọlọ́run kí àlàáfíà jọba, so that wọ́n dẹ̀ lè invite wa sí Ghana, tọ́wọ́lẹ̀ pé wọ́n dẹ̀ lọ sí UK ní, wọ́n lọ sí London ní, wọ́n lọ sí America ní, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ tiwa, gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe táwa lè lọ, ṣùgbọ́n nítorí àwọn tí wọ́n lè lọ gbogbo ẹ̀, Ghana kò sẹ́ni tó ní visa láti wọ Ghana, umura gbogbo ara lè wọ umura ní rọrùn, so that kí bàbá yìí kan ṣe déédéé nítorí tọ́lọ́run, kí wọ́n ṣe ètò, kí wọ́n fi ọ̀tẹ́lẹ̀, mo ti máa ń sọ láti day one, ètò ní kẹ́ ṣe ẹ fi ọ̀tẹ́lẹ̀, gbogbo tí wọ́n bá ń ṣe pẹ̀lú ọ̀tẹ̀ kò yanjú, but ẹ bá ṣe ètò nítorí tọ́lọ́run àtànábì Muhammad ó máa wà succeed. Nídìí eléyìí ọlọ́mọṣẹ́ lọ́wọ́ pẹ̀lú wa. Ustaz Jamiu lẹ́ẹ̀kan sí, ogun kì í tán o, Ustaz Jamiu ogun kì í tán o, máa ń ṣẹ́gun ni o, ogun kì í tán, èèyàn máa ń ṣẹ́gun ni o, ọ̀pá tábàdẹ̀ fi ṣẹ́gun a kì í sọnù o, a kì í kan o, a máa ń tọ́jú ẹ̀ pamọ́ tó lọ́jọ́ mi ni o. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.